lórí àṣírí tí ẹ̀gbọ́n ìyàwó Olúalọ tú ẹ wo fídíò yìí. àbúrò yín fẹ́ ṣègbéyàwó pẹ̀lú bàbá Olúalọ ṣé gbogbo àwọn ẹbí wọn pátá náà wá síbẹ̀. pátápátá ló wá. àti bàbá Olúalọ àti bàbá wọn àti ìyá wọn. Actually time ìgbà yẹn mi ò recognize praise bàbá yẹn but mo rántí pé ẹ̀gbọ́n Olúalọ obìnrin àti Julie wọ́n wá. àǹtí Julie lórúkọ ẹ̀gbọ́n Olúalọ. bẹ́ẹ̀ ni ó wá. ìyẹn àwọn bí àgbàlagbà. ìyẹn Juliana ló ń jẹ́ Julie. ẹ máa sọ lọ. ó wá nígbà yẹn then àwọn tó jẹ́ pẹ́sẹ̀ bíi bàbá yẹn tọ́tọ́ ìgbà yẹn ti pẹ́ kó tó pé mo mọ̀ wọ́n ní torí ìgbà tábìlì mi bí first born torí bí Ìfàkì ló bí first born yẹn sí right. Ìfàkì ẹni sùúrù first born táyì ń sọ yìí ṣé bàbá Olúalọ náà bí fún. ó dá ló bí fún kò bí ọmọ kékeré ni. mi ò tí ì débẹ̀ yẹn mo sì ń bọ̀ àbúrò yín Ìyábọ̀ tọmọ ọdún mélòó. kí lẹ sọ sà. àbúrò yín Ìyábọ̀ ó tọmọ ọdún mélòó. ṣé ìgbà tó ṣe wedding yẹn. ìgbà tó ṣe wedding. around 20. ẹni. 25 years old ló ṣe wedding gbà yẹn. 25 years làbúrò yín gbà yẹn tó ṣègbéyàwó. bẹ́ẹ̀ ni sà. lẹ́yìn ìgbéyàwó yẹn ìjẹ́ àbúrò yín ó lọ kó bọ́kọ ẹ̀ nílé. mi ò rò bẹ́ẹ̀ torí ìgbà tó kọ́ ṣe wedding yẹn sà Èkó ló mú sí ní ọ̀dọ̀ ọ̀rẹ́ bí family friend ni. ta ló mú wọn sẹ́kọ̀ọ́. ọkọ ẹ̀ ìyẹn bàbá Olúalọ. bí family friend bẹ́ẹ̀ ni bí family friend ni ló mú sí nígbà yẹn lẹ́kọ̀ọ́ so wọ́n pe máa ní Adégòkè. Adégòkè ọ̀rẹ́ bàbá Olúalọ. bẹ́ẹ̀ ni sà bí family friend ja but ní ìgbà kan náà kò ju bí 3 months tó fi àbẹ̀mí síbẹ̀ yẹn ìjà ṣàṣẹ láàrin òun àti Olúalọ. ta ni yẹn. máa family friend tábìlì náà ọ̀dọ̀ yẹn bímọ Adégòkè yẹn bẹ́ẹ̀ ṣàṣẹ láàrin òun àti Olúalọ ó jẹ́ kó ṣàmú gbogbo máa ń pè mí pé àbábẹ́ ló ṣẹlẹ̀ fóun pé àtàwọn ìgbọ́n lè tilẹ̀kùn mọ́hún fóun lọ́la kan ta wọ́n ti gé kóun tó wọlé á ṣe máa gbá gate kí nǹkan kan gbà yẹn ni so later ṣá ó ṣáà ní kó máa túbọ̀ ní Ìdó torí that particular time Alọ yìí orí òkè Èrìò ló bẹ́ẹ̀sì sí gẹ́gẹ́ bí wòlíì bàbá orí òkè gẹ́gẹ́ bí wòlíì ní ìgbà yẹn orí òkè Èrìò ló máa ń wà throughout torí kẹ́tí mo fi ráàyè sẹ́yìn ni pé mígan mi mọ̀ tẹ́lẹ̀ ọ̀wá tábìlì tó wá lọ sí tó padà sí Èkìtì tó wá sí Èrìò tó wá lọ sí bóyá ọ̀dọ̀ àwọn fámìlì ọkọ ẹ̀ ló wà ní Ìdó ńgbà yẹn mi ò ṣàmọ̀ tó ṣàṣẹlẹ̀ tí bá ṣàtìrí mo rí i pé kò sí ìfọ̀kànbalẹ̀ ní ara ẹ̀ ńgbà yẹn. lára àbúrò yín yẹn. bẹ́ẹ̀ ni kí ló ṣe é mo rí yàn kankan ọmọ tí mò ń sọ yìí gan second school ló wà ńgbà yẹn ogun ló fún mi lọ́wọ́ pé mọ́mì Tọ́lá kí ló ṣe àǹtí Ìyábọ̀ tí wọ́n rí báyìí mo ní èmi gan notice mo ṣàwá pé ìjọ kan kí ló ṣe é ní kò sí kankan bọ̀gbà kan tó ṣàmá sọ́dọ̀ mi àti lọ́n tó máa sí ọ̀dọ̀ mi ní Ìfàkì ó ṣàfojú bákan ní òdùn kí ló ṣe é ó ṣàgbẹ́rù ẹ̀ wá ó wá ní òun lọ sí òun ò gbé bẹ́ẹ̀ mọ́ tó bá jẹ́ tiẹ̀ máa bọ̀ ní ọ̀dọ̀ mi. òun ò gbé bọ́ mọ́. ní Ìdó. Ìdó tí bàbá Olúalọ ní kó máa bọ̀. ní ọ̀dọ̀ àwọn fámìlì ọkọ ẹ̀. fámìlì ọkọ. bẹ́ẹ̀ ṣáàṣọ ẹ nígbà yẹn òótọ́ má bínú máa bọ̀ ní ọ̀dọ̀ mi ní ilé bíbá ní Ìfàkì. tó bó ṣàṣe wà lọ́dọ̀ mi yẹn títí and that time ó dà pé lóyún oṣù mẹ́ta nígbà yẹn. sóyún àkọ́kọ́ àbẹ́lẹ̀ kejì. no first oyún ẹ̀ tó máa kọ́kọ́ ní. oyún àkọ́kọ́. bẹ́ẹ̀ ni ó ṣáà lóyún 3 months pregnant lọ́dọ̀ mi mo ṣáà gbé wá sí ọ̀dọ̀ mi nígbà yẹn wípé kí ni mo lè ṣe mo ṣáà mo tira torí wọ́n nàgbà tó wà ní school torí UNAD ló wà ní school gbà kó tó. UNAD làbúrò yín wà. bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà tó ṣe ìgbéyàwó tó wọ́n ṣe lọ school. ní Èkìtì State University bíbá ní Ìwòròkó. ẹni sùúrù ṣé ń gbà tí ìyàwó yín ṣe ìgbéyàwó tán ó sì padà sí school. ó padà sí school. gbà tó ṣe ìgbéyàwó yẹn tán ó padà sí school padà again bọ̀ tó ní oṣù mẹ́ta nígbà tó mo fi àìsàn ni pé torí ọ̀dọ̀ mi ló use mọ́ dáadáa tẹ́lẹ̀ nígbà tó wà ní school gan. tó ti bẹ́ẹ̀ sà ó sì wà ní school nígbà tó ṣe ìyàwó fún. so ẹ mọ̀ ó ti use mọ́ dáadáa every week ló máa ń sí ọ̀dọ̀ mi wá adé ní Friday or Thursday àpà ní Monday sí Ìwòròkó mi tí ó gbalé sí. tó kó ṣáàdì ìgbà tó ṣe wedding yẹn tán mo fi mọ̀ àrísà ìpè kí ló ṣẹlẹ̀ ó wá ní tó máa ṣe tuntun even gan mélòó kí n àtàgbẹ̀ mọ̀ pé kò wá pì tó ṣáà mo tira ní ìgbà yẹn. pẹ̀lú oyún oṣù mẹ́ta. títí tó ṣáà fi bí ọmọ yẹn. ọ̀dọ̀ yóò bímọ sí. bẹ́ẹ̀ni bọ́n tó ṣáà lóyún tó ṣáà lọ síbi oyún yẹn ṣáà lọ síbi 7 months. mo pe ilé tí mo pe ṣó kọ́lẹ̀ pé kí àbúrò mi kó bímọ sí ọ̀dọ̀ mi mo wá pe ọkọ ẹ̀ òun máa sọ fún ìyàwó pé kó pe ọkọ ẹ̀ pé ìjọ sọ fún ọkọ ẹ̀ fún yẹ pé mo bẹ́ẹ̀ jábọ̀ kò speak well. gbalé o lè má ọ̀dọ̀ mi o lè má sùn sílé tó gbà wàá má sùn sí ọ̀dọ̀ mi ipe tó wà máa bímọ wà lè lọ sí ilé tó mọ̀ káwọn ẹ̀rá Èkìtì lè ṣe wọ́n lè máa sọ̀rọ̀ pé bó ló ṣe wedding fábùrẹ̀ ilé tó fi ilé ọkọ jòkó ẹ̀jẹ̀ gbogbo aṣọ kìlẹ̀ kọ́lé máa sá ní oòrùn tó ìgbà yẹn ọkọ̀ ṣáàgbọ̀n ó gbalẹ̀ fún sísàlẹ̀ bí ọ̀dọ̀ mi àjọ lọ wálé yẹn. ibo làdúgbò yín yẹn. Omi Oníyọ̀ street. Omi Oníyọ̀ níbo nìyẹn. Yọ̀ street Ìfàkì. Ìfàkì Èkìtì. ṣé ń gbà tí bàbá Olúalọ wá gbalẹ̀ fún wọn ìyàwó wọn kó síbẹ̀. náà kò yẹ kó tó ṣe bọ̀ ìgbà tó bá ti di pé má nìyẹn máa wá sí ọ̀dẹ̀. ok tí bàbá Olúalọ bá fẹ́ wá sọ́dọ̀ wọn. bóyá once in a week a lọ sí ilé ibẹ̀ yẹn very early a kúrò níbẹ̀ ìgbà nígbà ìgbà alẹ́ gẹ́gẹ́ ló máa kúrò tó máa lọ sí ibi orí òkè padà. tí wọ́n ṣe bẹ̀rẹ̀ àjọ ayé wọn ni àbí wọ́n bí kìíní wọ́n bí kejì wọ́n bí kẹta. ìgbà tó bí kìíní yẹn ó lò bí like 4 or 5 months ní ìbí báyìí
ó wá kó lọ sí ilé ẹ̀ ní Adó. Ilé ta ni? Ilé tí Olúalọ́ Tí wọ́n kọ́. tó kọ́ fún ní Adó. Ibẹ̀ ló wá kó lọ sí. Ìṣó ibẹ̀ ló ti bí second born. But third born tó wá lóyún ẹ̀ tó kó Nàìjíríà. Ó wá lọ bí sí France ibi tí ọkọ ẹ̀ mú lọ sí. Mo ń bọ̀ ẹ̀ ní sùúrù. Ẹ mọ̀ jà á ti fà wọn kankan. Kí lorúkọ àkọ́bí? Àkọ́bí èmi fún torí ọ̀dọ̀ mi ìgbà tí èmi mu ti ra èmi fún ní orúkọ kan nígbà yẹn. Orúkọ wo? Mo fún ní ọ̀nà pẹ́ mi pọ̀. Ibo lẹ ti ṣèkó mẹ́? Sá? Ibo lẹ ti ṣèkó mọ́ àkọ́bí yẹn? Ìfàkínì ṣọ́ọ̀ṣì ló ti lọ́sọ̀gbọ́n lórúkọ ńgbà yẹn. Church wo? Winner Chapel of Power ni wọ́n ti ṣe. Ṣé bàbá Olúwa lọ́wọ́ àgbàtà ṣàkọ́bí ṣe wá bẹ̀? Ó wá bẹ̀. Winner Chapel of Power náà ti ṣe. Wọ́n gbà kẹ́ṣẹ́ ní Némì ní Winner Chapel. Bẹ́ẹ̀ ni àwọn pásítọ̀ bẹ̀gàn ló wá ṣe Némì gan níbẹ̀ náà wá ṣe. Ìgbà tá a dẹ̀ tún gbọ́mọ lé gan ṣọ́ọ̀ṣì gan ló tún gbọ́mọ wọlé sí. Church Winners yẹn náà ni. Bẹ́ẹ̀ ni Winner Chapel of Power. Ẹlẹ́ẹ̀kejì ńkọ́ bọ̀lẹ̀ ti ṣe kó mẹ́. No, Chapel of His Power, sorry, Chapel of His Power ni church yẹn, lórúkọ church yẹn. Chapel of His Power. Bàbá náà sì jókòó síbẹ̀ nígbà tó. Ó jókòó síbẹ̀ níjọ́ gangan níjọ́ bẹ́ẹ̀ ni olófún ọmọ ẹ̀ ní orí ọ̀fẹ́. Orí ọ̀fẹ́ Olúwa. Bẹ́ẹ̀ ni sà. Ọmọ ẹlẹ́ẹ̀kejì mo lọ ti ṣe kó mẹ́. Adó náà ti ṣe kó mọ́ ẹ̀. Nílé tí wọ́n kọ́ fún wa àbí? Bẹ́ẹ̀ ni sà. Àwọn CAC ló wá ṣe kó mọ́ àbí church mi náà tún ni. But actually ìjọ tó ṣe ní mi second born mi ò sí lára rẹ̀. Ẹ sí around ó dà. Mi ò sí lára. Now ìgbà tó wá di pé ibi tí wọ́n kọ́lé fún wọn sí ǹjẹ́ mọ̀ bí àbẹ̀bọ̀ Olúwa lọ́ ń sùn tiwọn bí ọjọ́ ń gbé gẹ́gẹ́ bí tọkọtaya. But actually náà bí wọ́n ṣe ń ṣe náà nígbà yẹn. Náà ṣe ń ṣe lọ. Bí wọ́n ṣe ń ṣe ní ìgbà yẹn pé kó wá kó lọ sùn. Kó wá kó tún lọ. Tí mo ti mọ̀ mi rò pé ó sorunjọ́ méjì àbí ọ̀sẹ̀ kan sí ọ̀dọ̀ àbúrò mi yẹn rí. Now ìbéèrè tí n fẹ́ bèèrè lọ́wọ́ yín rè kí ǹjẹ́ àbúrò yín ever sọ fún yín rí pé bàbá Olúwa ló ti níyàwó kẹ́kọ̀ọ́ tó fẹ́ wọn. Kódà to God we made mention ẹ̀rí fún any of his family pé. Ẹ̀yin náà sì gbọ́ rí. Èmi ò kàn gbọ́ lẹ́nu ẹ̀rí pé ọkọ òun àti fẹ́ yàwó rí o. Olúwa ló sì bímọ kẹ́kẹ́ rí. Débi pé ó kàn ti bímọ kan fún orí. Bọ̀tọ̀ ti ìgbà táwọn nǹkan báyìí wá ń ṣẹlẹ̀ láwọn gbọ́dọ̀ mọ̀ṣọ́ ṣíṣe pé pé bó ti bímọ mẹ́ta tẹ́lẹ̀ ó ti fẹ́ yàwó kan tẹ́lẹ̀ ìgbà tó tún káàbọ̀ mi gan èèyàn márùn ló fún lóyún ó ti bímọ márùn. Ẹni sùúrù ìyẹn ò tí ì kàn mí ọ̀rọ̀ sì ń bọ̀ lórí aspect yẹn. Náà ìgbà tó wá lóyún àbígbẹ̀yìn kí ló ń tó fà á tí wọ́n fi gbé àbúrò yín lọ France. No ìgbà tó lóyún last born yẹn ṣé ẹ̀ ń gbọ́ sà ìgbà tó lóyún last born yẹn ni ó fi gbé àbúrò mi travel out. Kí ló fà á? Èmi wọn tó fà ń gbà yẹn ó ṣàṣàdé ibù gan jẹ́ ìgbà tó yẹ kó tó lọ́kọ̀ òfin pè é ní. Ó ti rí mẹ́sà bọ̀tẹ̀ ní àtàbúrò mi ó ní a máa ń sọ̀rọ̀ àbúrò ló ṣàpè mí níjọ́ kan ó wá ní sísá pé ọkọ̀ fẹ́ mú òun travel out ó wá ní sí pẹ̀lú bó ṣe wà ní condition báyìí ó wá ní òun á lọ sí òun fẹ́ mú ọ̀nà lókè ó sí problem pàtó kókó wà Nàìjíríà náà àkókò rí ọkọ̀ náà mọ̀ pé bóyá wà tọkọ ẹ̀dùjọ́ gbé ní tọkọtaya kódà gan torí ìdí ẹ̀gan ni mọ́mì mi ṣe wá state ọ̀dọ̀ ẹ̀ ní Adóngbà pé kó má dẹ̀ pé máa fi lónìí pẹ̀lú òun àti àwọn ọmọ. Ìyẹn nílé tí wọ́n kọ́ fún wọn. Ní ilé tí wọ́n kọ́ fún ní Adó tó mọ́mì ló máa wà lọ́dọ̀. ṣé nígbà tí wọ́n ń travel yẹn tó fẹ́ lọ France yẹn ṣé àwọn nìkan náà lọ ní àbátà àwọn ọmọ méjì. No òun àtàwọn ọmọ méjì lọ lọ. Àtọyún. Àtọyún nú ẹ̀. Ó tọ́dún mélòó báyìí. Tí n bá ṣe kí n lẹ́kọ̀ọ́ máa lọ síbi 10 years báyìí. 10 years. No I mean no àtàtúmọ̀ mi 10 years ya. 10 years now láti ìgbà tí táàbúrò yín dé France yẹn tí wọ́n land ìjẹ́ pé yín lórí fóònù. Ó pè. Ọdún mélòó fi jọ sọ̀rọ̀. A máa sọ̀rọ̀ dáadáa but nǹkan tó jẹ́ pé tí mo sáà pé mo ti gbóhùn ẹ̀ dáadáa jù ó ní year 2022. Lẹ́tí gbóhùn ẹ̀. Close to 3 years báyìí. Mo sáà mọ̀ pé ọmọ mi kan first born mi fẹ́ ṣe wedding báyìí. So a ṣáà pé dáàrin ọ̀sẹ̀ yẹn a fẹ́ ṣe wedding ni mo ti gbóhùn ẹ̀ last. Kí náà kílẹ̀ ọjọ́ sọ́ngbà tẹ̀ pé wọ́n fún wedding. A kò sọ nípa wedding pé a kú múra o sísá mi kọ́ ṣàṣàdúrà fún ọmọ yẹn gbà yẹn then ọjọ́ kejì ọjọ́ Sunday wedding yẹn a lọ ṣe Thanksgiving church kọ́lẹ̀ tó wọlé sórí fóònù ó tún kí mi ó fẹ́ pé gbà ni mo ti gbóhùn ẹ̀gbẹ́. Gbogbo ìgbà tí wọ́n wà ní France yẹn ìjà àbúrò yín ever sọ kankan nípa ọkọ wọn fún yín. Kò tẹ̀ sọ fún mi ju gbọ́ kan yóò pẹ́ ó ṣàní sísá mi bá mi pray ó ní sísá ó ní òun àtọkọ òun ó ní ó wá sí ọ̀dọ̀ òun náà ló gbà kọjá ó ní kò yà sọ́dọ̀ òun pé kó tẹ̀lé kí àwọn ọmọ ẹ̀ wípé ó blọ́ọ̀kì nọ́mbà ọmọ wọn wípé kò tẹ̀ kí wọn kò béèrè àlàáfíà ọmọ náà kó máa ṣàkóso àkàbà bóun gbàdúrà ó ṣàní kó fi ọkàn rẹ̀ balẹ̀ nígbà pé kò sí kankan pé àlàáfíà ni. Àwọn ọmọ yẹn ṣé obìnrin làwọn mẹ́ta àbọ̀kùnrin. Rárá sà ọkùnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ọkùnrin làwọn mẹ́ta pátápátá. Bẹ́ẹ̀ ọkùnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn ti bímọ France o ọkùnrin làwọn tún bí. Ó pè mí. Now nọ́mbà tí wọ́n fi máa ń bá yín sọ̀rọ̀ nígbà tó máa ń France yẹn ìjẹ́ yín padà pé nọ́mbà yẹn láti gbà yẹn. Mo pè láti gbà yẹn. Kí ló wá ṣẹlẹ̀? Kò lọ́nì. Kí ló ń kọ kí ló ń sọ? Ẹ mọ̀ á gbé síbi voice notes. Inbox. Nǹkan tó máa ń ṣẹlẹ̀. Tí machine bá ń bá yín sọ̀rọ̀. Exactly. Ṣé nọ́mbà yẹn ṣì wà lọ́wọ́ yín? Ó wà lọ́wọ́ mi. Ó wà lọ́wọ́ yín. Ó dàbí mo ti rí tẹ̀ ó wà lọ́wọ́ mi. Ó wà lọ́wọ́ yín ẹ gbọ́dọ̀ wá o. Ok. Ó wà lọ́wọ́ yín yẹn á ní ìdí ẹ̀. Ó wà lọ́wọ́ mi. Nọ́mbà yẹn náà ṣe pàtàkì. Now láti ọdún kẹta báyìí ẹ gbúrò àbúrò yín mọ́. Ẹ mọ̀ nǹkan tó mi ò fi pè mọ́ torí ní kó tó di ọdún yẹn gangan mọ̀ sí mi lọ sí program ọkọ ẹ̀. Lẹ́kọ̀ọ́ àbí níbo? Lẹ́kọ̀ọ́ náà ni ní Jesus City Lẹ́kọ̀ọ́. So wọ́n wá dé láti ibẹ̀ ńgbà yẹn 3 days after wọ́n tó wọ́n fẹ́ lọ sí Èkó náà máa ń ṣọdún.
so wọ́n á lọ sọ́jà pé ká lọ rà kan ní ọjà Bísí on the way coming back home bí màmá ìṣàṣe faint nìyẹn Ìyẹn grandma. bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣe faint nìyẹn ara àgbẹ̀gbẹ̀ ló ṣáré pè mí mo ṣáà lọ bá wọn ẹgbẹ́ àpòyàbọ̀ màmí bá dáhùn pé àwọn ti pòyàbọ̀ pé láti bí ọ̀sẹ̀ kan kò kì í gbé kọ́ọ̀lù àwọn ọmọ àkélódé nígbà bá pè orí ìgbín gbà ẹ̀ kò gbé so inú ẹ̀rọ kan àbí mi pé so kẹ́ni pé màmí náà kú náà bọ́mọ yóò ṣe ní gbé kọ́ màmí nìyẹn èmi ò kọ́ mọ́tò èmi ò wá èmi á bìlì pé ọmọ ìṣe wá dájú tó ní tiwọn báyìí pé ìyá ẹ̀ pé kó dẹ̀ pé ṣọ́ọ̀ṣì ọkọ ẹ̀ ni màmá yìí lọ sí tó ní òtútù wàhálà kọ̀ọ̀kan tó ti ṣètò ẹ pé kò rẹ́sì fẹ́ kó rẹ́sì àgbàlagbà ní stage yẹn pé kó ẹ kó rẹ́sì kò jẹ́ kó rẹ́sì tó tún lọ pé ká kókó ṣáà máa bá lóun fẹ́ ṣòkòyà tó ní màá lè padà gẹ́gẹ́ bí àkọ́bí ń gbà ẹ̀ mo ní màá lè kúrò mi báyìí pé mi jẹ́ kó bẹ́ẹ̀ ni mi ní first born wọn pé màá lè ọmọ ìpadà pé mi jẹ́ so èmi wàá pè é mi kàn bóyá kí náà ti pè pé ru nonsense wo nìyẹn kẹ̀ so olè mi ò kàn fi pè é ní gbogbo táìmù ká fi ṣọdún ẹ̀ but still gẹ́gẹ́ bí ẹ̀gẹ́ mo wá wò pé ìgbà kan mo wá pè náà mi jáde mo ní àṣekò pè ń jálá àṣekò kí fọdún màmí kò pè àwọn so èmi náà kẹ̀ tó bá dẹ̀ tó báyìí mo dé ló máa ń pè láti máa rí nǹkan ọ̀wọ́n báyìí òun máa kọ́kọ́ kọ́ọ̀lì mo kọ́kọ́ máa rí ìdájí rí nǹkan ṣọ́ọ̀ṣì mo ti máa rí kọ́ọ̀lì ẹ̀gbá mi inú kan fi nìyẹn mo wá wò pé ọmọ yìí náà máa pè mí mo tún pè é the same thing bẹ́ẹ̀ àjọsọ mo tún pè é ní ìgbà yẹn kò ṣáà respond títí mo bá sáwọn ìyá wa ń pè pé kí ló ṣe ọmọ ẹ̀kẹ́ kí ló ṣe mo sábà bẹ̀rẹ̀ àwọn àbúrò mi ṣé ìbúrò mi à ń ṣe àwọn òkú rẹ̀ o mo tẹ̀ fún akọ́tọ̀ tẹ̀ close pẹ̀lẹ́ dáa wọ́n ní sàwọn òkú rẹ̀ lápẹ́ nǹkan tí mo mẹ́sẹ̀gì lórí fóònù pé wọ́n máa fi mẹ́sẹ̀gì pé kò ní reply wọn nǹkan kan bẹ́yìn. ǹjẹ́ ẹ̀yin àti màmá jọ lọ sọ́dọ̀ Bàbá Olúwa lórí? mo tẹ̀lé wọn lọ rí nígbà tó yẹ kọ́kọ́ ṣẹlẹ̀ tí màmí sọ pé ó pe àwọn torí màmá yẹn wá aṣọ ní fàkì gbá mi lẹ́kọ́ lọ sí Èkó mo wá ní wọ́n wá sọ́dọ̀ mi wọ́n fi kọ́dọ̀ mi lálẹ́ lọ sùn sí ọ̀dọ̀ tiwọn náà wọ́n ṣe dé ní kọ̀bí àpà náà ẹ̀nìyẹn ẹ̀yìn tẹ̀wá mi kí ló dé wọ́n wá ní àpé kí n wò kan tí bàbá orí ọ̀fẹ́ send sí àwọn ní orí fóònù kí ló send sí ní orí fóònù ó wá bọ́ sí voice note mo ṣàwá àwa play wọ́n ṣàjọ pé màmá ẹ kújọ́ mẹ́ta o òun ní kóun fi ẹjọ́ ìyá orí ọ̀fẹ́ kóun fi sùn yín ni o tó bá ti provide àmọ́ fóun láàrin ìjọba mẹ́ta o kó má pé òun mọ́ láíláí pé tó bá lẹ́nu kan tó ṣẹlẹ̀ sáwọn ọmọ yẹn kò sí ọwọ́ òun kankan níbẹ̀ o pé títí Jésù máa fi dé pé òun ò ní gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ mọ́ tó máa ń ṣàṣọ àròṣe wàmí gẹ́gẹ́ bí abiyamọ akílẹ̀ fẹ́ ṣe báyìí bolówó màmí ló wà lẹ́kọ̀ọ́ níbi sọ́ọ̀sìtì o wọ́n ṣe bí yẹn ṣàṣe gíní ìdájí nìyẹn mo sọ́dọ̀ náà gbà wá mo ṣẹ̀sùn dé títí ìgbà yẹn wọ́n ṣàlọ́ba ní English sọ́ọ̀sìtì níjọ́ báwọn ẹ̀dẹ̀ ṣe lóun ṣe débẹ̀ wọ́n ní bó ṣe bẹ̀ sí ní mi ò sí bẹ́ẹ̀ o but mo ṣàwọn màmí ò lè parọ́ mọ́ ó ṣàṣe ní oṣù bẹ̀ sí sọ́ọ̀tì òun tó bẹ̀ sí bá bẹ̀ sí sọ́ọ̀tì tó pariwo léun lórí níbẹ̀ pé kí lóun wá wá kóun jáde kóun máa lọ kíní kan pé kò tẹ̀bẹ̀jú wo àwọn ará wọn ní rẹ̀ bá kí wàá fi ọwọ́ tiẹ̀ ń jà tó nípa máa ń sọ́ọ̀tì àgbàlagbà báyìí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ wọn náà wọn náà sọ pé nǹkan níbẹ̀ tí ìrìnàjò lálẹ́ wọn ní ọwọ́ iṣu wọn ló àbíkẹ́ máa ń sọ Yorùbá iṣu ló tọ̀ iṣu wọn ló tẹ àmọ́ nígbà mi máa sọ bẹ́ẹ̀ èmi náà wà ní ọkọ bẹ́ẹ̀ mi lè máa jà pẹ̀lú ọkọ mi kò sọ́kàtà tó kìí jà kó lè kò bí àwọn nísàfẹ́ lọ láti Ìfàkì wá sí Èkó irú yẹ̀yẹ́ òye kí wá nìyẹn tó lè kọ́ máa jẹ́ wòlíì nàbí kí ló ń pè kò yẹ kó níbẹ̀ so àti gbẹ́ mo wá pè àbọ̀ pé kí n dé sọ fún kùsùn àpékò nǹkan tí ọkọ̀ ẹ̀ sọ kódà gangan mo tún tẹ̀sẹ̀ gan lórí fóònù pé wò kọ́tọ́ kẹ́ sọ sí màámi irú àní fíòsì wò ní ṣòfin màámi wọ́lẹ̀ ní iwájú ọkọ̀ ẹ̀ ní tó fi yẹ pé yẹ tó máa ń tọ̀tẹ̀ láàrin ibi yẹn pé kò dáa o tó màámi gan sọ pé ṣọ́ọ̀ṣì gan làwọn sùn sí pé kò tẹ̀ aláwọ̀ káwọn kan kò tẹ̀ báwọn ṣe jí pé ilé ṣọ́ọ̀ṣì gan làwọn lọ sùn sí. ìgbà tẹ́ ìwà gbọ́ ògbó ilé iṣẹ́ wa tẹ̀lé màmá débẹ̀ lẹ́ẹ̀kan. ìgbà táwọn máa sọ gbogbo nǹkan bẹ́ẹ̀ fẹ́ mi torí kò ń pè mí ìyàwó ẹ̀ náà ìbùkún ìyá ìwé gan kò ń pè mo lè sọ kò ń pè wọ́n àfi mo wá ní kókà tó ń lò kọ́mídìí o yẹ kí n tẹ̀lé ọ sí Èkó torí gbogbo time guy another year news jáde bí January títí di December tó tún ṣe another program kẹ́ imagine mo wá gbé rẹ̀ náà àti wọ́n ṣàjọ lọ torí mi ò mọ̀ bẹ́ẹ̀ àṣàjọ lọ sí Jesus city yẹn. ṣe wá rí Bàbá Olúwa lọ. mi ò rí mo dẹ̀ tún rí but ìgbà táwa dé Jesus city yẹn tó dé àfi rí àwọn kọ̀ọ̀kan níbẹ̀ irú man kan wà bẹ́ẹ̀ ṣé pastor ṣọ́ni báyà bí padà tiẹ̀ orúkọ ẹ̀ ó wá ní ṣọ́ọ̀ṣì náà sàdé náà bẹ́ẹ̀ ara àwọn wòlíì ẹ̀ náà ni màmí gbọ́ sọ fún mọ́tò kan pé torí bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ìṣètẹ̀lé wọn wá àdéjọsọ wọn náà wọn nígbà yẹn pé ok báyìí ni pé bí a tún gbọ́ ló ṣẹlẹ̀ àwọn náà gan wà rí ẹ̀ tó ìgbà tí mi sáà máa débẹ̀ mo wá rí ìkànnì ọmọ wòlíì ẹ̀ wọ́n pè ní Dèjì ara ọmọ wòlíì ẹ̀ náà ni wọ́n pè ní brother Dèjì tó ìrìn àtẹ̀tẹ̀ tó rà dáadáa torí èmi àti mo mọ̀ ó bá tí mo ṣáà débẹ̀ mo wá ní mo sọ pé mi ò ń jẹ́ kí n rí mo wá ní mi fẹ́ rí fún ti tèmi ni pé mo fẹ́ rí fún kankan o I understand so òun gẹ́tì dẹ̀ mo ṣáà wà ní mo fẹ́ rí fún mi torí ó ń ṣe kásẹ́lì ìgbẹ́ náà mo ti lè rí mi ò ṣáà kò jẹ́ kí n rí aṣáà ló wá pè mí ọkọ̀ tí wọ́n á notice bẹ́ẹ̀ ni pé ọlọ́mọ ìka àbúrò mi ṣe lé wọ̀ kò sí ọ̀ṣẹ̀ kékeré ní àná this àti ìta òkè rẹ̀ dínkù gbogbo èèyàn pé àwọn ọmọ ìgbéyàwó ìkọ̀pẹ́ mi rántí gbà pé ó ń fẹ́ àbúrò jẹ́ pé ọ̀dọ̀ mi Ìfàkì ó kọ́kọ́ mojú kó tó mọ àwọn ará Èkó torí màmí wà lẹ́kọ̀ọ́ ń gbà yẹn. Bàbá Olúwa ló àbí. bẹ́ẹ̀ni Èkó èmi Ìfàkì lájújọ Ìfàkì ló máa wá sí táǹtà kó tó mọ màmí èmi ló kọ́kọ́ mọ̀ tó máa wò pé kájẹ ká ti owó tì ṣé ẹlòmíràn ẹ̀yin wọn ṣáà lánàá ara wọn lélẹ̀ ìpínlẹ̀ kan ó yẹ kó recognize wa ibi tá a wà yàrá tá a dé sí ibẹ̀ ló máa ń gbà lọ gbà jáde gbà wọlé this particular òkè ẹ̀dínlẹ̀ kan kó tẹ̀ ẹ̀kọ́ lẹ̀kọ́ pé ẹ̀dọ́ màmá pẹ̀lẹ́ báwo ni náìtì yàn ẹ̀gbọ́n ìyàwó mi kò yọjú sí mi ọ̀hún ti gbà tí mo fẹ́ máa lọ mo ṣáà fẹ́ àmà nígbà mo ṣáà fẹ́ gùnkè pé kí n lọ rí lókè ní ìgbà yẹn mi ò rí náà àwọn níbi wà ń bẹ̀ ìgbà tó ṣàmáyá ó sọ̀kalẹ̀ ó fẹ́ máa lọ sí òun náà fẹ́ máa lọ nínú ṣáà ìgbà mi àṣà ìgbésọ̀ sí tápá òní kinní kan àbáwò lẹ́sẹ̀ àmójú wà òkè lẹ́sẹ̀ ní báyìí sí
àwọn náà ní fi ṣọpẹ́ṣàn sí mi ó ní kọ́ lọ gbé oyin fún mi ńgbà yẹn pé kí n máa fi pa nìkan ni mo gbà lọ́wọ́ wọn oníṣìta àríra. ẹ̀yin ò béèrè àbúrò yín mọ́mẹ́ǹtì yẹn. ẹni bí àwọn èèyàn pọ̀ sọ dẹ̀ òde wa gbọ́ bí ó ti mọ̀ pé mo fẹ́ sọ ṣáà ní síta àríra. àtìgbà yẹn fi wọn mọ́. àtìgbà yẹn mi ò lọ torí program tó ṣe gan last year gan tí wọ́n máa kí n tó tẹ̀lé wọn lọ mo ní mi lọ́ọ̀dì kankan. now ohun tí wọn fẹ́ bèèrè lọ́wọ́ ilé báyìí awuyewuye tá à ń gbọ́ káàkiri ohun tẹ́ ń sọ tẹ́ ń fìdí ẹ̀ múlẹ̀ fún wa báyìí ni pé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n Yẹ́misí tẹ́ jẹ́ àkọ́bí ilé wọn láti ọdún kẹta báyìí ẹ̀ gbúrò àbúrò yín. àgbúrò ẹ̀ sà. ǹjẹ́ ẹ ní nọ́mbà bàbá Olúwa lọ́wọ́. wọ́n nọ́mbà ìdání bọ̀ kò lè gbé láíláí. sẹ́yìn pé wọ́n rí. èmi ò pè é kó sí ìgbà tó fẹ́ fún bọ̀ táìgbà tó ra àwọn àtàbúrò mi yẹn ṣẹlẹ̀ mo pè dáadáa mo jẹ̀ tún bá sọ ní WhatsApp kò gbé call. mo tún ṣe voice àtọ́ kò kàn reply mi rí. ó wá tó ọdún mẹ́ta báyìí tábánikàkà lẹ́ẹ̀tì rí àbúrò yín tó ń jẹ́ Yẹ́misí mọ́. bẹ́ẹ̀ni. ẹ sì ń wò pé ọmọ ẹni kú ó sàn jọmọ ẹni sọ ni lọ bẹ́ẹ̀ni. pé kí bàbá Olúwa lọ kán bá yín sọ bí tíyàwó tábúrò yín wà. nǹkan tó kàn tẹ̀wá dùn mí ni bí kò tí ì pé a month bíi 3 weeks ago báyìí wọ́n ní ó ń ṣó fọ́tò àwọn ọmọ yẹn ọmọ àbúrò mi tó dẹ̀ pé totally wrong ni yẹn sà. fọ́tò ọdún bíi 10 ló ń ṣe òtún náà kọ́ wọn ní kẹ̀kẹ́ ẹ̀gbọ́n ẹ bá wa sọ fún níbi tọ́mọ ẹ bá wà kó gbé kẹ̀kẹ́ kó pa kẹ̀kẹ́ tí o kó mú fọ́tò kó dúró tí ẹ̀dúnyà wà táwọn ẹ̀ báyìí kọjá fọ́tò kó fòzò pé kọ́ afẹ́gbọ́n àbúrò wa. ìyẹn ni pé fọ́tò ẹ̀wọ̀n náà rí fọ́tò yẹn o ẹni tó sọ ni pé ńgbà táwọn ọmọ yẹn wà Nàìjíríà. bẹ́ẹ̀ ni sà. ni gbà yẹn mọ̀ tí ìbíyà àbí kẹ́yìn gan. last born gan lọ́wọ́ ìyàwó gbà bí mo ṣe rí fọ́tò yẹn. ó wà lọ́wọ́ ìyàwó lóòótọ́. last born France ló wà gbà yẹn wọn ò sí Nàìjíríà gan France ló wà. ìgbà yẹn ni fọ́tò gbà yẹn ni. ló ń ṣò. àkọ́bí gan ti máa tó ọmọdún mélòó báyìí. ó ti lọ sí bí 14 years old báyìí. 14 years. bẹ́ẹ̀ni. fọ́tò tẹ́yìn dẹ̀ rí yẹn kì í ṣe fọ́tò gbẹgbẹ. bẹ́ẹ̀ni sà. so I need the photo yẹn recent one báyìí kó mú ìyàwó ẹ̀ tira àtàwọn ọmọ yẹn kó bá wọn sọ̀rọ̀ ni. ohun tẹ́yìn sọ báyìí ni pé bàbá Olúwa lọ́wọ́ a ní àfọyín lọ́mọ mọ́ o ṣùgbọ́n ẹ fẹ́ rí àbúrò yín. bẹ́ẹ̀ni ẹ fẹ́ lọ aláyín sọ fún àwọn Nàìjíríà. a fẹ́ rí àbúrò wa ẹjọ́ ẹ bá bẹ́ẹ̀ kó bá wa fi fọ́tò kó mú fọ́tò sẹ́gbẹ̀ẹ́ àbúrò mi gangan. ṣé fọ́tò lè fẹ́ rí ni àbábúrò gangan. mi ò kọ́ rí fọ́tò mi ò ní ìdí fọ́tò mi ní ìdí anything ju pé ọmọ mi àbúrò mi àtàwọn ọmọ bí mo dẹ̀ ṣe fún láàyè yẹn ní kó dé bá mi ṣe fún padà wá láàyè àtàlàfíà. yẹn ni pé ààyè tó máa ń lọ France lè fẹ́ rí kódà ni mo fẹ́ rí o. ẹ̀yin gan wà á fà ọmọ tọmọ àbúrò yín bí àbúrò tí yín gangan lẹ́yìn fẹ́ fojú kàn. òun gangan mo fẹ́ fojú kàn sà. torí kì í ṣe orúkọ yín làwọn ọmọ yẹn ń jẹ́. bẹ́ẹ̀ni àbúrò tèmi gangan mo fẹ́ fojú kàn. tó jọ ọmọ yín tábàyẹ pẹ́yìn náà ń dá yẹn bímọ ẹ ti bírò àbúrò yín yẹn lọ́mọ. dáadáa ibùgbọ́n ọmọ mi ti ẹ ní torí ìgbà tó wà kékeré kò tí ojú bíi ọmọ ọdún mẹ́rin ló ṣe nígbà tí bàbá mi kú kò mọ bàbá mi dàgbà bẹ́ẹ̀ ni sà kò mọ èmi kan ló máa rò bóyá mọ́mì mo sọ pé mi ń ṣe mọ́mì pé kó máa pè mí sísà olópè mi sísà títí di wákàtí àwọn èèyàn fi máa pè mí sísà. ní sìn sísà fúnkẹ́. bẹ́ẹ̀ ni olódá sísà yẹn kalẹ̀. nínú àwọn àlàyé tí ìyàwó bàbá Olúwa lọ ẹ̀gbọ́n ìyàwó bàbá Olúwa lọ tó ṣe àkọ́kọ́ mo fẹ́ kákíyèsí nǹkan kan yóò bá ní ajá tó rí ni tó ń yọrù tẹ́lẹ̀ tó wá padà rí ni tó ń gbó nǹkan kan wà ń bẹ̀ because nínú ọdún tí màmá ìyàwó bàbá Olúwa lọ release jáde màmá jẹ́ kó yí wa wípé nígbà tí ọmọ àwọn travel tán bàbá Olúwa lọ kọ́ self content fáwọn wọ́n dẹ̀ gba shop fáwọn wá ló fà á tí màmá fi wá di ẹni tí bàbá Olúwa ló fẹ́ rí mọ́ definitely nǹkan kan wà ń bẹ̀ ó lè jẹ́ nǹkan tó wà spiritual ni ó lè jẹ́ nǹkan tó wà spiritual ni ara ìdí tèmi fi sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn wípé ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ lórí social media àwọn nǹkan kan ó possible káwọn nǹkan kan wà nílẹ̀ láàrin ìdílé méjèèjì tí àwọn ò tí mọ̀ because kó tó lè di pé bàbá Olúwa ló wúrú wà yẹn ó máa ní ìdí tó dẹ̀ tí yé èmi náà nídàkejì ẹ̀wẹ̀ wọ́n ní woman yẹn ti kúrò ní Nàìjíríà báyìí tó bí ọdún 10 àbí ṣùgbọ́n nìkan bí ọdún 3 sẹ́yìn ni wọ́n àbúrò ẹ̀ mọ́ sáwọn fámìlì ẹ̀ ṣẹ́ ni ò jẹ́ kó náà tiẹ̀ tiraka láti bèrè àwọn fámìlì ẹ̀ tí ẹ bá wo àlàyé tí ẹ̀gbọ́n ìyàwó bàbá Olúwa lọ ṣe yìí kí ni ẹ̀yin rò bó ń ṣẹlẹ̀ láàrin ìdílé méjèèjì ó sọ̀rọ̀ nípa bí bàbá Olúwa lọ ṣe insult ìyá àwọn lóòótọ́ bàbá Olúwa ló lè jẹ́ràn sí Ọlọ́run ṣùgbọ́n síbẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo ni ìyá wọn ìbá ṣẹ̀ wọn tí wọ́n lè jẹ́ kí wọ́n ya ọ̀rọ̀ ẹ̀ lára yẹ kí lẹ́yìn rí sí wọ́n máa tún sọ̀rọ̀ nípa picture ibi tí ìyàwó wọn yẹn àtàwọn ọmọ wọn ti jọ fọ́tò tí bàbá Olúwa lọ release wọ́n máa yẹn ní kì í ṣe recent picture pé kí bàbá Olúwa lọ kó release recent picture wọ́n máa yẹn ní wọ́n ti ya fọ́tò yẹn ní nǹkan bí 10 years back so ẹ bá bẹ bàbá Olúwa lọ ẹ̀ṣẹ̀ tí àwọn àna wọn bá ṣẹ̀ wọn kí wọ́n dáríjì wọn kí wọ́n rọ̀tí Ọlọ́run ọba mọ́ wọn lára bí wọ́n bá tiẹ̀ fẹ́ wọ́n máa yí padà mú ká ní jẹ́ kó ní àṣẹ ìsáwọn fámìlì ẹ̀ kí hìhìn kó má ra ìyá yẹn lọ́sàn gangan ẹ̀yin aláṣẹ ṣèṣì ẹ bá wa bẹ̀ wọ́n a ní pé nǹkan kan ṣe ìyàwó wọn torí ẹ mọ̀ pé mi náà ṣe ń sọ pé èmi náà ń ṣe ìwádìí
àwọn tó dẹ̀ súnmọ́ bàbá ẹ̀ tí mò ń béèrè nǹkan tí wọ́n sọ fún mi wípé ìyàwó wọn wà ní àlàáfíà èmi náà dẹ̀ ń bẹ àwọn pípẹ́ àwọn bàbá yẹn náà pé ó dà tí ìyàwó wọn bá wà ní àlàáfíà ẹ bá fà bẹ̀ wọ́n kí wọ́n jẹ́ kí wọ́n ní access sí àwọn family ìyàwó kí ìyàwó wọn ní àwọn access sí family ẹ̀ ẹni ìyàwó wọn wà ní àlàáfíà ayọ̀ àti àlàáfíà ẹ jẹ́ kí woman yẹn ní access sí àwọn family ẹ̀ kí wọ́n tẹ̀ gbóhùn rẹ̀ téèyàn gan bá ṣèjọba tí wọ́n dẹ̀ gbẹ́ni ẹ̀ sátìmọ́lé bó jẹ́ nìkan ní family ẹ̀ wọ́n á ní kó ní access sí so ẹ̀bẹ̀ tá à ń bẹ̀ nìyẹn ṣùgbọ́n ẹ̀yin tẹ̀ ń wò mí kí ni èrò tí ń lórí ọ̀rọ̀ yìí ẹ fi lóhùn àgbẹ̀ comment section. This is Ademade. Bye for now. Ade Omade, advocates for the masses.